mufti gbogbo ilẹ̀ Yorùbá pátá tó ṣe torí mo ń gbọ́rọ̀ mufti láti jọ ìlú máa pè ní ó tún lékèkà fighting for the rights of the Muslim Ummah. What was that? What is that? What we are lacking, what the Muslims lack, is to ask for their own rights. When it comes to custom and tradition, the customary court is there. Tambere customs law. Mùsùlùmí àwọn ìyàwó wa tó lóun ò fẹ́ràn ọkọ ìmọ̀ tó sì fẹ́ kọ́kọ́. Àbí ọkùnrin tó lóun ò ní ìyàwó yìí ìfẹ́ mọ́, mo sì fẹ́ kọ́, ó sì jẹ́ mùsùlùmí. Bóò ni mùsùlùmí ó ṣe lọ sí kóòtù àwọn customary àbí tí ó lọ sí kóòtù high court tí ó mọ̀ nípa ẹ̀sìn wọ́n gbà sí káká kò àìmọye èèyàn tó fẹ́ kọ̀yàwó tó jẹ́ kó Ìlọrin ni ó gbà lọ ìṣòro ní Yorùbá wọn ní Yorùbá tó jẹ́ pé pàtó fẹ́ kọ̀yàwó rẹ̀ wọ́n láti lọ sí London. Ṣé Yorùbá tí a borí ti yín rán mọ́ ni ẹ̀yin Yorùbá Muslims ní tó tọ́ sí mú ìlàbí rán ẹ jẹ́ kí àwọn tó bá fẹ́ ṣẹ̀ríà lọ tí ṣẹ̀ríà court bá ti wà èmi sì ti bèèrè fún un tí ṣẹ̀ríà court bá ti wà ní ilẹ̀ Yorùbá kò sẹ́ntọ́ sọ ń pé kí ẹni tí ń bọ̀ ìsàkọlọ ọ̀bẹ̀ kò sẹ́ntọ́ ní kí ẹni tó jẹ́ Christian ọlọ ọ̀bẹ̀ kí Christian náà béèrè Christian ló ti ẹ̀lẹ́ high court nítorí àwọn missionaries ló mú education western education so àwọn ní ẹni high court. Yes, high court that we're using right now and the magistrate court belongs to it's a foundation of the Christian missionaries. It is not the foundation law for the Muslim missionaries that first came. Àwọn Mùsùlùmí lọ́kọ́ wá sí Nàìjíríà sí ilẹ̀ Yorùbá. Àwọn ní ẹ̀kọ́ ọkọ̀ wa bí ẹ ṣe ń kọ̀wé, bí ẹ ṣe ń kà nǹkan. Ní táwọn ọ̀dọ́ wa kéwù ní ẹ̀kọ́. Àwọn ọ̀kọ́ wa ní western education. Kéwù. Ìgbéyàn education tó kọ́ wá sílẹ̀ Yorùbá ní kíkọ ní o àti ní kíkà. Kéwù lọ́kọ́ wa. Allahu Akbar. Àfẹ́ tí ọba mọ́ta, àbímọ̀ náà fi kìí. Authority ní sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Constituted authority. Kọ́ba kan tí ọba mọ̀ta kọ́ sọ fún mi pé ẹ̀kọ́ tó kọ́ wá tí a ń kọ̀ nǹkan ní tí àwọn sì máa ń lò ń gbà náà wà láàrin a máa lò wọ́n gbẹ́ pákó wà láà wọ́n wà ṣe ọparun tí a ń pè kálà wọ́n wà máa fi sínú tàdá wọ́n máa fi kọ ìyún kéèkó tó mú báírò èbógbọ̀n mú báírò dé until the 1970s. Bẹ́ẹ̀ni, báírò tẹ́wò ìtọ́kọ́ dé òní ink pen tí a kọ́ látọ̀dọ̀ àwọn Mùsùlùmí. Ink pen ilẹ̀ ìbò kọ́ látara kálàmù àmì nígbà náà wà wá fi ink yẹn
ó ti ẹ̀yìn ọ̀bá ní ìsìn tó rẹ̀ kéré ẹni lọ́kà ní skúù ìwó grammar school mọ́ lọ èmì sì lò lọ́kà rẹ̀ yóò ní ihò tí wọ́n gbé ìǹkì sínú ẹ̀ ọwà ìpẹ̀ nìyẹn a máa dà sí mẹ́lá nítorí mi ọwà fi kíní yẹn dàbí syringe bá ta lọ́mọ kíní tí a fi ń fọ́mọdé ní ọ̀rẹ́ tà tí a máa tẹ̀sí bẹ́ẹ̀ ni pẹ́ẹ̀nì yẹn rí ó fẹ́lẹ́ báyìí tó bá ti fi sínú kíní yẹn báyìí lọ́tẹ̀ yọ fa ink lọ́wà fi máa kọ ìwé nígbà báyìí ó dé báyìí inú wa dùn ní 1970s bẹ́ẹ̀ ni even gan kèé ṣe in the ó bẹ̀ súnmọ́ bí báyìí dé ní nǹkan bí 1975-76 lóde 50 years ago so máa sọ fún yín dó àwọn lárúbáwá nígbà táwọn wá tí wọ́n kọ́ wa ní kéwú àwọn ní akọ́ education dẹ̀ nìyẹn téèyàn bá ti kọ́ bí a ṣe ń kọ́ nǹkan lẹ̀ that is the heart of writing àwọn ò níyẹn tẹ́lẹ̀ Allahu Akbar kí a tó dé sẹ́gbọ́n tí wọ́n sọ fún nígbà náà gan àti ní tí ń jẹ́ abdafgb mẹ́rin nígbà táwọn lárúbáwá kọ́ wá inú abc èbó láti ṣe kí ni láti bẹ̀rẹ̀ abd àwọn èbó lọ́wọ́ mú tí wọ́n táwọn mú dé ìyẹn ń sọ fún wọn pé ẹ lè fẹ́ lè jẹun o lè di lọ́yà o lè di dọ́kítọ̀ o lè di ẹnjìníà àwọn lárúbáwọ̀ ọ̀kọ̀ wà níyì though there is an Islamic university ní Mali ní Timbuktu títí ń kọ́ mathematics nìtì máwọn tí a ń wá bí ṣe pá àwọn wá ra àwọn wá ṣe business wọ́n máa ra yọ̀ gbogbo iyọ̀ ní ẹkọ́ máa rà tó tó ti ẹ̀dúkọ̀rọ̀ ọ̀rọ̀ yọ̀ tàwọn nǹkan ní ní ẹ́ pè ní trans-Saharan trade slavery náà tó wà bẹ́ẹ̀ wọ́n ń kọ́ wa ní bí a ṣe ń kọ́ ẹ̀sìn Ọlọ́run lọ́kọ̀tẹ́ wáyé tẹ́ bá yà ń pẹ́ nítorí mo ti ráwọn ọmọ Yorùbá tí ń sọ pé ẹ̀sìn tiwa gẹ́gẹ́ ni Islam lẹ́yìn pé ìní wọ́n máa pè nítorí àwọn láàrin bí a lè pè ní Islam mọ́ tó bá fẹ́ báwọn Yorùbá sọ̀rọ̀ máa pè ní ẹ̀sìn ìmọ̀ Ọlọ́run ní ọ̀kan kó lè bá ayé wọn nítorí tó bá fi kéwú bẹ̀rẹ̀ tàbí tó fi ìrun bẹ̀rẹ̀ ò ní lè yíyàn kankan padà kó tó di wípé ìrun dé àbí kéwú dé mọ́ Ọlọ́run lọ́kan ti kọ́ wà mọ́ Ọlọ́run bẹ́ jẹ́ a máa bá a ṣe ń sin òun ló fi gbé òjíṣẹ́ ńlá Muhammad ẹni láti wá bẹ́ẹ̀ ṣe fa àwọn èèyàn wá sínú ìmọ̀ Ọlọ́run lọ́kan kọ́kọ́ náà mọ́ sáré tètè mọ́ sọ ń pé ìrun àìmọye ẹ̀yìn ìmáàmù èèyàn mélòó ní kírun lẹ́yìn rẹ̀ tó mọ Fátíà nílẹ̀ mélòó ẹ̀yìn ìmáàmù wọ́n wá kírun tòótọ́ ṣùgbọ́n kẹsí gbogbo wọn ní ọmọ kéwú àbí gbogbo mùsùlùmí lọ́mọ kéwú ẹ bá rí Central Mosque ẹ mọ̀ pé ọ̀pọ̀ àwọn ìyá wa àti
ní tí kẹ́ẹ̀kọ́ jẹ́ kí a mọ̀ ní mọ́lọ́run lọ́kan wípé òòṣà ọwọ́ wọn kẹ́ẹ̀ jẹ́ kí a nítorí òòṣà sì ń bẹ lọ́wọ́ àwọn èèyàn òòṣà bíbọ́ ẹ gbọ́dọ̀ kọ́ fáwọn èèyàn sínú àti mọ Ọlọ́run ní ọ̀kan ṣoṣo ẹ fà wọ́n mọ́ra ẹni tó bá ti mọ Ọlọ́run lọ́kan tí ó bá bọ̀rìṣà kí lẹ rò pé ó jẹ́ kí lẹ mọ̀ sí lọ́dọ̀ tèmi o mùsùlùmí ni ẹni tó bá ti kọ́ òòṣà mọ́ lọ tí ó bá ti bọ òòṣà tọ́mọ Ọlọ́run mùsùlùmí ni o ta ló jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ Ànábì Muhammad àbí kí ló pe Ìsá kí ló pa Ànábì Ìsá aléṣàlẹ̀ mùsùlùmí ló pe sókírun sókéwú Ànábì Ibrahim Nuhu Dáúdà sáwọn yíò kéwú ẹn tó bá ti mọ Ọlọ́run ní ọ̀kan gbà á bọ́ bá ti gbà mọ́ra nígbọ̀ náà bá rágbára tó wà nínú tí wọ́n ń ṣe fún rẹ̀ ní ọwà ìmọ̀ Ọlọ́run lọ́kan ó ní agbára pọ̀ mọ́ kí mufti torí iṣẹ́ tí mufti ń ṣe nílẹ̀ Yorùbá iṣẹ́ ńlá ni àti ẹ̀yin náà kí àmì ìrọ̀ṣún gbogbo ẹ̀yin náà kí pátápátá ẹkùṣẹ́ gbogbo yín pátá ní bíbáyìí very important personality gbogbo ẹ̀yin máa àti àwọn ọmọ àti àwọn olùmọ̀ wa you are all VIPs níta dẹ̀bí sọ bẹ́ẹ̀ o ní wípé ẹ má padà sí àpadà sí ibú àpadà sí ibú ò ní jẹ́ ti yín o níjọ́ tí Mákà ti wà tipẹ́ tí ò lóókọ tí ọ̀sẹ̀ tọ́mọ̀ tí wọ́n yọ òsàpò mẹ́ tẹ́ni kìí sí pé ọ̀sọ́ lọ́n tẹ́lẹ̀ ẹ má yẹ káwọn èèyàn máa sọ pé Allah òsàgbò ìrọ́ ní ẹ̀pà Ọlọ́run ti ń bẹ tẹ́lẹ̀ kábọ̀ ìsàkó òsàgán tó dé ké èèyàn ló ìsà ní tí ń pè ní òrìṣà ní orí ọ̀ṣà gbogbo èèyàn báyìí àtẹ̀yìn nàkìbù àti gbogbo orí àti máàmù àti kíni òòṣà ní gbogbo orí ìdá ẹ̀gbọ́dọ̀ dì ó ní kíni wọ́n gbọ́dọ̀ bọ́ yí gbogbo èèyàn ní orí ṣàdá orí ni Ọlọ́run ọba ní orí gbogbo wa òun ni wá máa ń ṣà èèyàn ni wọ́n máa ń ṣà tí a máa dá Ọlọ́run ló dá yín ní Ọlọ́run ló ṣà yín sẹ́yìn mẹ́ sọ pé wọ́n ṣà yín lẹ́sà Ọlọ́run ló ṣà ọlọ́sọ́ ní máàmù Ọ̀fà máàmù tàún lọ́fà ó nìyẹn Ọlọ́run ló ṣà síbẹ̀ èèyàn ni orí máa ń ṣà èèyàn lọ́lọ́run máa ń ṣà Ọlọ́run èé ṣe òrìṣà ní tí ẹ̀ adẹ́dà aṣẹ̀dá ọba àwọn ọba lórí ìtọ́ ọba wá ṣe inú òbìdòsà ńlá àbí kékeré ṣùgbọ́n tó gbọ́dọ̀ dì òun ni kí a máa bọ́ àbí kí a máa sìn tó bá ti bọ́ tó bá ti sìn ọ́ wèrè nú nítorí ìwọ ni wọ́n gbé èrè rẹ̀ lẹ̀ wọ́n wà bú ọtí sẹ́nu wọ́n bá túà ìwọ ni wọ́n dẹ epo lé lórí bẹ́ẹ̀mì bá dẹ epo lé lórí tí mọ̀ ẹni ilé ní bàbá ẹ̀jẹ́ àrò tí má dẹ epo lé bàbá ẹ̀ lórí ṣé mọ̀ pọ́n lé ní àbí mọ̀ yẹ̀yẹ̀ rẹ̀
tí n bá bu ọtí ògógóró sẹ́nu tí mo tú sí lórí ṣé mo pọ́n lé ní àbí mo yẹ̀yẹ́ ká ẹ lè bá àmọ́ pé kò yẹ kẹ́ ẹ máa ágíù pẹ̀lẹ́ tí bá ń bọ̀ ìsà ó níbi tọ́pọlọ rẹ̀ wà ìdí ń ta kó sí tí kò tí ẹ̀mẹ́pẹ́ ọlọ́run ti màmá yẹ̀yẹ́ ẹ máa rú kí ló dé tẹ̀ ń bá láìmọ̀ kan fa wàhálà kí ló dé ọ̀nà rẹ̀ jìn sí ti ẹ̀ ibi tó wà ọ́fọ̀wọ́ kàrá ìṣe ara ẹ̀gbóná ìbá àṣọba ìbá àṣẹjòyè ẹnikẹ́ni tó bá ti ń bọ́ ìṣà kí ló kàn ọ́ ìwọ kan máa sọ ti ẹ ma èèyàn lè dé mi dúró láti sọ wọ́n sọ tèmi wọn ò ní ọmọ ṣe tó ń ṣe ẹ̀mọ̀ gbá wọn àfáà kan làkúndínùkún ẹni tí ó mú bẹ́ẹ̀sẹ̀ máa kírun wá alkùránìdà nígbà kúkú lòwe mọ́ fóònù ní gbogbo yín lò ní ìṣẹ́ ilé ayé tó ti yàtọ̀ ṣe ń pé analog life ní kéèyàn gbéwé lọ nísì gbogbo nǹkan nísì ó ti wà lórí ẹ wò gbà tí ànábì Muhammad ẹ wò gbà tó sọ làkúndínù tí kò ti ṣiṣẹ́ ìwọ àfáàfẹ́ sọ̀rọ̀ ọfẹ́ orí ibi ẹ ti ń bọ̀ ìṣàpọ̀ sọ̀rọ̀ mẹ́ ọwá ní làkúndínù ọ̀sá nítorí pé ọbẹ̀ gbowó olè ní ọbẹ̀ gbowó òdí òsà ní kúkú bá wọn máa ṣe yùn yàtọ̀ sí kọ́ ọmọ sọ pé kí ló rú ẹ̀ mẹ́lá kún nínú Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ wá sí ibi Suratul Kahf ẹ̀sìntọ́ yíò máa fi hàn ní ìsìn kẹ́lẹ̀ bá mẹ́ pé ẹni tí mọ̀ ìsàrílẹ̀ ẹ̀sàánú ẹ̀ ní ẹ̀bá ìsàánú ẹ̀ ẹwò odidi Kùránì ní owó ẹbá ń gbé lọ ibi tó ti bẹ̀rẹ̀ ní yóò àbí ẹwò bí wọ́n ti sọ fún làkóndínù gbogbo eléyìí ìṣẹ́lẹ̀ sáàmì ní ò ti ṣiṣẹ́ gbogbo bí ìmọ̀ yọ́ parí ẹ̀ ó ní gbogbo tí mo sọ yìí o láti bí yìí o tí ò bá ti yí ọ títí débí ọ̀yá ó ní bí ìwé ńlá nígbà wọ́n adé yìí wọ́n sọ làkún ní ìwọ àfáà nígbàtọ́ wà bẹ̀rẹ̀ ti ẹ ó rí fáàkì àbẹ̀rẹ̀ làkún nínú ó ti ya wèrè ọ̀fẹ́ ṣiṣẹ́ ó ti rí bí tó ti rí bí 50,000 bóyá 100,000 mọ́ fún ọ àbí ẹbẹ́ fún 1 million ìlò 1 million owó tí ò tó ní ra bàtà bẹ́ẹ̀ ni mo ní bàtà tó jẹ́ 7.5 million bẹ́ẹ̀ wàláhí tàláhí súnmọ́bí láìlẹ̀síláìlá mo fi Ọlọ́run ọba ṣẹlẹ́rìí Giuseppe Zanotti mi is ẹ̀gbọ́ tí ẹni kọrin tẹ́ni bèbí ṣọmọ Giuseppe Zanotti kí ní lọ́kọ́ Burna Boy àwọn ọ̀pẹ́ ìsìnbò
ẹlọ́wọ́ yẹ $5,000 ẹmọ $10,000 is 1.7 million wá wo $5,000 sẹ́yìn ò ti ju $10,000 is 17 million 17 million in the $10,000 so all I see half èlò ní half 17 ó ti ju 7.5 nítorí kó wó ti gbá mọ́ra yẹn ni mọ̀ ń sọ fún 7.5 ọlọ́nṣọ́lá àwọn olè material things ṣùgbọ́n mọ́ kàkún material èmi ò níbi tí mò ń ga lọ ẹ̀yin ni mo fẹ́ jẹ́ kẹta èmi àrólé Olódùmarè níbo mo tó fẹ́ àrólé kí mo tó fẹ́ jẹ́ mọ́ bí èyàn bá ti já àrólé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó ní nàjá náka àléfà táàfìdì àrínì ìlọ́sọ̀ fún Dáúdà àbí ọmọ pa ní iná bá ń pè sí kọ́kọ́ Dáúdù iná jàálínà kọlífàtà òfìlà áwùdì ọ̀sẹ̀ ó ti tó bá kí lẹ́ òpin ń pè ní àléfà àrólé náà ọ̀pọ̀gbọ̀ ọba àwọn ọba tí a ń pèrà wọn ní gbákejì òsà àwọn ẹjẹ́ wọn mọ́ ẹjẹ́ gbákejì ìsántí èmi ń ẹsẹ̀gbẹ́ gbákejì òsà mi ẹsẹ̀ gbákejì èèyàn ló sà ọya ẹbọ́ òsà lọ́ya náà ní obì òjìdí ọba rẹ̀ igbákejì kẹ́lẹ̀ bá mẹ́gbẹ́ ọgbọ́n ti wá ọlọ́ọ̀dí fún wa nítorí pa Ọlọ́run lọ́kan ó ti kọjá àbí tí ẹ wà á jìnà síra wa èmi àtàwọn ọba tí ń bọ̀ ìṣà bí sánmà àti ilẹ̀ ó jìnà bọ̀ wọ́n ṣẹgbẹ́ mo fi gbogbo ẹnu sọ pàtípàtí ń bọ̀ ìsà ibù gan àfáà gan ìṣẹ́gbẹ́ ẹ̀rùntọ̀ tọba ti jọba tó ń fi àrólé orúkọ Ọlọ́run ọba ẹ̀mẹ́ báwọn ọba nìkan ní ń bọ́ lọ́njọ́ ọkọ̀ ní ọba Ọlọ́run ní jọba kábíyèsí Ọlọ́run ní jẹ́ kábíyèsí wátàrí síkú mọ́ntà ṣáòrìgé wọ́n wá Ọlọ́run wá dá mi lọ́lá àfáà ní mi tẹ́lẹ̀ nígbà mo wà lọ́mọ ọba pọ̀ bí àfáà tí a bá wá ti jẹ́ ọba ṣé ìgbéga lónìí ni àbí tọ́bá wá jẹ́ àléfà fèlèhárí ẹ̀mẹ́gbó ti kúrò lójíṣẹ́ Ọlọ́run àfáà òjíṣẹ́ Ọlọ́run ọba wá jẹ́ àrólé ọ̀rọ̀ ta ló yẹ kárólé Ọlọ́run sọ iṣẹ́ tèmi mò ń ṣe èmi ìṣà àfáà mọ́ ní ìsìnyí àfáà ní mí tẹ́lẹ̀ mọ̀ ní ìsìn mo ti gba promotion mo sì dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún mi promotion Alhamdulillah mọ́ yóò sàtò náà fẹ́ jọba ní Ọ̀rúnmìlà gan wá láti jọba nígbàtọ́ lọ́mù ọ̀sọ́ bí ọjọba Ọbàtálá ọ̀rọ̀ bá jẹ́ kéèsí pé mo bí àwọn bàbá wa ní kéèsí pàbí mú ọ ṣùgbọ́n ẹ má gbé bàbá mi lórí mi ọmọ gbọ́dọ̀ ju bàbá lọ àdúà bàbá àdúà Ọbàtálá ní kí èmi Adéwálé ọmọ mi tí ń bọ̀ ń lọ níwájú kó ṣe kí ni Ọbàtálá bá tútù ń lọ lẹ́ni mo sórí gúnmù ẹ̀yin bàbá ń gan ọ̀dá ẹ̀yin Ọbàtálá gan ọ̀dá ẹ̀yin ọ̀dánù nítorí tí bàbá bá kú kí ni a máa ní ẹ̀yin bàbá ó ṣe kí ni
ẹ̀yìn àwọn ọmọ rẹ̀ ní ẹ̀yìn pé wọ́n dà ní ìwọ́n tó bá ti jú bàbá rẹ̀ lọ ẹ̀yìn bàbá rẹ̀ ọ̀dá o gbogbo àwọn bàbá tó ti lọ tipẹ́tipẹ́ ìbànújẹ́ lójú orí kò làwà ìwọ́n tó ń ṣẹ̀mí sìn ẹn tó ti kú o lè pẹ́ ẹn tó ti kú kọ́ wá ràn ọ́ lọ o lè ṣàdúrà fẹ́ tó ti kú ni gbogbo èyí tẹ̀ pé àwọn bàbá yín pé kí wọ́n ràn yín lọ o lè ràn ọ́ lọ Ọlọ́run nìkan ló lè ràn ọ́ lọ́wọ́ òkú àtàrà ààyè fún èwíjọ́ ìwọ lọ lè ṣàdúrà fún sẹ́yìn máa ń sin abẹ́ ń bọ ànábì Muhammad sẹ́yìn máa ń tẹ́ ń ṣe fún ni ẹ̀ṣà ẹjẹ́ ẹbá ní sálà láàlé wà sálà ẹ ṣàdúrà fún ní ìgbọ́ bá kù díẹ̀ ìwọ náà ìkí àtọ́là jẹ́ ọmọ bá o ẹ tó ṣàdúrà fún Ibrahim náà ẹni wà láàálì ìjẹ́ mọ́ àwọn ará ilé Ibrahim ẹ̀yin náà ni bọ́bá ti ṣàdúrà fún wọn tó ṣàdúrà fún Ibrahim àti Muhammad ọ̀rẹ́ pàwọn bàbá ńlá gbogbo wa ọmọ bàbá kan náà ọmọ ìyá kan náà ìyá ẹni tó bá ti gbà pé Ádámà ní bàbá ìrandíran Ádámà òun ló bí Ibrahim ìrandíran Ibrahim òun ló bí Muhammad so tí wọ́n náà bá jẹ́ ìrandíran Ádámà tó bá ti ṣàdúrà fún Ibrahim ó ti ṣàdúrà fún ta ní fúnra ti ẹ̀ náà nítorí ẹbí rẹ̀ ní ọ́ wà láàálì Ibrahim ẹ̀mẹ́ pé ara ilé Ibrahim ní Ádámà wọ́n bá ti ṣàdúrà fún mú ó ti ṣàdúrà fún rẹ̀ nù ó ti ṣàdúrà fáwọn bàbá tó ti lọ àwọn tí a kọ́ ní kọ́ọ̀lẹ̀ nú ẹ̀yin ò ètè ní kọ́ọ̀lẹ̀ èèbó lọ́sẹ̀ mú kọ́ọ̀lẹ̀ wà fún Yorùbá èèbó ni ó ẹ̀ìkọ̀ nǹkan kan lẹ̀ ọ̀fẹ́ bá fẹ́ kan láyé àtijọ́ tẹ bá fẹ́ rántí ọjọ́ iwájú ìjẹ́ mọ́tẹ́ mọ́ ṣe ẹ máa gbẹ́gi léèrè bọ́bá kọlà ẹ fi láhùn síbẹ̀ ẹ gbẹ́gi bí ọ̀bá kọlà ẹ fẹ̀ kẹrẹ̀ lẹ́bẹ̀ gbígbẹ́gi léèrè nìkan ni Yorùbá mọ̀ tó bá fẹ́ rántí ọjọ́ iwájú fi irú fìlà tí bá ń dé o lè ṣe mọ́ irú adé tí ń dé ẹ̀yin náà sáà àbẹ́ ìrí àwọn ère yẹn ni wọ́n kàn sọ àwọn ère yẹn bí tí ń sìn tí ń bọ ni nítorí àwọn ò ní museum ní tó kó bálẹ̀ Yorùbá ní pé ẹ̀ẹ̀mọ̀ pé ibì kan wà tó yẹ kéèyàn máa kó nǹkan pamọ́ sí tí èèbó ń pè ní museum àwọn nǹkan tá a fẹ́ bá yín sọ́tọ̀ ẹ̀kùnrin láàyè láàrin ìwọ ẹ̀mọ́ tẹ̀lé ló ẹgbọ́n ẹ̀rí àti bọ́yá àti ìrẹsì ẹ̀mọ́ ọgbọ́n mi wá ẹ̀mọ́ tẹ̀lé ìlú ẹ̀mọ́ tẹ̀lé kàwá jọ́wọ́ ẹ̀mọ́ ìwòrán àìmọ́ sọ